Ní tèmi, ǹjẹ́ ẹ ti gbọ́ wípé ọmọọba Aláàfin Ọ̀yọ́ èyí tó dolóògbé ìyẹn Bàbá Lámìdí Adéyẹmí ó ti jáde o. Ọmọ ìkan lára ọmọ wọn èyí tí a mọ orúkọ rẹ̀ sí Adéyẹmí Adébísí Aminat ó ti jáde wá láti wá kìlọ̀ fún Lizzy Anjorin wípé ṣé ni kó yọ orúkọ bàbá àwọn ní ẹnu. Ó nítorí wípé gbogbo ohun tí ń ṣe ní orí ayélujára yìí ó ní kó mọ̀ sọ orúkọ bàbá àwọn mọ́ kó lọ wá bàbá títí ẹ̀ síwájú. Ó ní àwọn ọmọ iye ọmọ tí bàbá àwọn bí Lizzy ò sì sí lára àwọn ọmọ tí bàbá àwọn bí. Fúndì èyí kí bí Lizzy Anjorin kó yẹ pé orúkọ bàbá àwọn nínú fídíò tí arábìnrin yìí ṣe ló kìlọ̀ fún Lizzy Anjorin pé gbogbo àpapọ̀ àwọn ọmọ ọba àti gbogbo àwọn ẹbí ó ní wọ́n ti papọ̀ tí wọ́n sì ní kí òun ó jáde láti wá kìlọ̀ fún Lizzy Anjorin wípé kó yọ orúkọ bàbá àwọn Bàbá Lámìdí Adéyẹmí ó yọ kúrò lẹ́nu. Wọ́n láwọn ò fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú rẹ̀. Wọ́n ní bàbá àwọn ṣáà ti kú. Wọ́n ní kí ló tún dé. Wọ́n ní nígbà tó wà láyé wọ́n ní Lizzy ibi ṣe ń já lọ bí ṣe ń wá sí ààfin ní ń lọ kó tí ẹ̀ jẹ́ kó káwọn orí mímú. Wọ́n ní bàbá tuntun wá ti kú báyìí. Wọ́n ló tún ń pariwo orúkọ wọn. Wọ́n ní ṣé Lizzy Anjorin wọ́n ní ṣé òun náà ò ní bàbá ni. Wọ́n ní ṣe bí bàbá kan ló bí i. Wọ́n ní kí ló dé tó fi jẹ́ wípé kò kí ń fi orúkọ bàbá rẹ̀ kó máa fi yan gàn. Wọ́n ní bó o lèyìn ó ṣe wà tó fi jẹ́ wípé bàbá yóò máa forúkọ bàbá títí ẹ̀ yóò máa fi pamọ́ tí ó sì máa gbé bàbá òun bàbá lárugẹ. Wọ́n ní fúdìí èyí o àwọn ò fẹ́ gbọ́ orúkọ bàbá àwọn ní ẹnu Lizzy mọ́. Wọ́n nítorí wípé gbogbo èpè tí ń ṣẹ́ gbogbo ohun tí ń ṣe ní orí ayélujára gbogbo ẹ̀ pátápátá òun ni àwọn ń rí. Àwọn ò sì fẹ́ nǹkan kan èyí tí ó tẹ ẹrọ̀fọ̀ bá orúkọ bàbá àwọn kó yẹ pé bàbá àwọn ní bàbá rẹ̀ mọ́. Wọ́n ní ṣe bó ní bàbá ó sì ní ìyá pé àbí ò dá bàbá rẹ̀ mọ̀ ni àbí bó ló ṣe wá jẹ́ tó fi wá jẹ́ wípé orúkọ Bàbá Lámìdí Adéyẹmí lọ́tún ló sì ní ń pariwo lójoojúmọ́. Ibo làwọn ti tán. Wọ́n láwọn ò tán ò fúndì èyí. Wọ́n ní kó yọ orúkọ bàbá àwọn kúrò ní ẹnu ẹ̀yin tèmi. Lẹ́yìn ìgbà tí arábìnrin yìí tó ṣe fídíò fún Lizzy Anjorin tán bí Lizzy Anjorin bó ṣe bẹ́ sí orí ayélujára nù tó sì bẹ̀rẹ̀ sí ní ṣí èpè fún arábìnrin yìí gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ẹ̀yin tèmi. Ọmọọba Adéyẹmí Adébísí Aminat ó mọ̀ jẹ́ èpè o kì í ṣe èpè kékeré ẹ̀yin tèmi. Bó ṣe ń ṣépè fún láàárọ̀ ló ń ṣépè fún lọ́sàn-án ló ń ṣépè fún lálẹ́. Ẹ dákun kí la gbé kí la jù. Àwọn ọmọ sọ wípé kí Lizzy Anjorin kó mọ̀ pé orúkọ bàbá àwọn mọ̀. Ṣó yẹ kó le ni. Ṣé Lizzy náà ò ní bàbá rẹ̀ ni. Ẹ wo ọ̀rọ̀ yìí pọ̀ o. Ẹ wo lẹ́yìn ìgbà tí Lizzy Anjorin tó jáde fún arábìnrin yìí tó sì bẹ̀rẹ̀ sí ní ṣépè fún lòun náà bá bẹ̀rẹ̀ sí ní ju oríṣiríṣi àwọn update ní orí péjì rẹ̀ fún Lizzy Anjorin. Ẹ wo ẹ jẹ́ ká mú lẹ́yọ kọ̀ọ̀kan. Gẹ́gẹ́ bí nǹkan tí arábìnrin yìí kọ lára àwọn update ẹ̀ kan ó ní it's now a sin to say don't talk about our father and the nonsense you do on social media where you constantly curse people subjecting the same man to public ridicule. Ẹ̀yin tèmi kò tán síbẹ̀ o. Ló bá tún tẹ̀síwájú lóyún. Be proud of your own parents no matter how poor they are. Flaunt them, showcase them, celebrate them. It tells a lot about you. Ẹ rí wípé eléyìí gbẹnu tán ẹ̀yin tèmi. Fún ẹ̀yin tí ò bá yé o. Ó ní ṣé ló yẹ kéèyàn máa gbé àwọn òbí tó bá bí ìyàn lárugẹ. Bẹ́ẹ̀ ni kéèyàn máa pọ́n wọn lé kéèyàn máa buyì kún wọn. Ó ní wọn ò bá lówó wọn ò bá mọ́ lówó wọn ò bá fọ́ lójú wọn ò bá mọ́ fọ́ lójú wọn ò bá lẹ́sẹ̀ wọn ò bá mọ́ lẹ́sẹ̀. Ó ní ṣe ló yẹ kéèyàn máa ṣe kíni kéèyàn máa pọ́n wọn lé kéèyàn máa gbé wọn lárugẹ láàrin àwọn èèyàn kì í ṣe wípé kéèyàn kàn máa fi wọ́n pamọ́. Ẹ wo ọ̀rọ̀ ń pọ̀ rí wípé ọ̀rọ̀ náà lágbára. Arábìnrin yìí kò tán síbẹ̀ o. Ló bá tó tẹ̀síwájú. Ó ní fatherless baby good night o. Justice for you too. Mo dẹ̀ ń pity ẹ ṣá. Kí ló dé. Wọ́n ní fatherless baby àwọn tó ń pè ní fatherless baby àwọn tí ò mọ̀ ní bàbá náà ẹ gbọ́ náà
ṣé Lizzy ò ní bàbá ni nítorí gbogbo bá a ṣe ń tà ń rí yìí náà àti ìfijọ́ kan rí iná ká gbọ́ pé ó sọ̀rọ̀ nípa bàbá rẹ̀ àbó tiẹ̀ gbé fọ́tò bàbá rẹ̀ àbí ká tiẹ̀ rí fọ́tò bàbá rẹ̀ gan àti ẹ̀rí tó bá fẹ́ sọ̀rọ̀ bàbá ọba Lámídì Adéyẹmí olómọ ń pariwo tí mo ń pè ní bàbá rẹ̀ àwọn ọmọ sì ti sọ wípé kó yé pe orúkọ bàbá àwọn kó wá bàbá tiẹ̀ náà kó wá síwájú arábìnrin yìí ó tẹ̀síwájú ó ní who your èpè help bring out your papa fatherless baby nígbà tó bẹ̀rẹ̀ sí ní kí èpè mọ́lẹ̀ fún arábìnrin yìí tó sì ń ṣe èpè fún nítorí wípé ó ní kó fi orúkọ bàbá òun lẹ̀ kó yọ orúkọ bàbá òun kúrò lẹ́nu. ẹ wo ó tẹ̀síwájú ó ní ẹ̀yin warriors ojú òpó ti ṣí sílẹ̀ èpè wọlé original ọmọ aláàfin not borrow pose ni o kẹ́ ẹ pè sórí ètò ẹ̀yin tèmi ẹ rí i pé eléyìí gbẹnu tán ó tún tẹ̀síwájú ó ní if you like repost all the albums of Kábíyèsí Aláàfin in your galleries from now till Jupiter I've convey my message softly ó ní kò bá pariwo látòní títí dọ̀la ẹ kó mọ gbé fọ́tò bàbá wa Kábíyèsí Aláàfin Ọ̀yọ́ èyí tó ti dolóògbé bàbá wa Adéyẹmí ó ní kó máa gbé gbogbo fọ́tò wọn jáde ó ní kò káyé ó lóun ò ní tòun òun ti jíṣẹ́ tí àwọn ẹbí rán òun wípé kó yọ orúkọ bàbá òun kúrò lẹ́nu ẹ̀yin tèmi arábìnrin yìí kò tán síbẹ̀ ló bá tún sọ wípé you won't die on top my papa because nobody sabi your papa name no Jawo Adéyẹmí dey comot respect bàjẹ́. At the mention of Aláàfin everybody say ikú bàbá yèyé ẹ wo kò tán síbẹ̀ o arábìnrin yìí tẹ̀síwájú ló bá tún ní if you can talk about my father Ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí how then you don't want me to talk about him abẹ́ẹ̀rí ó ní tó bá fi lè mú un kó máa pariwo orúkọ bàbá òun bó ṣe wù kí wàá ló mú òun tóun ò ní lè tóun jẹ́ ọmọ ojúlówó ọmọ gangan tóun ò ní lè sọ̀rọ̀ nípa wọn ẹ̀yin tèmi ọ̀rọ̀ ń mọ̀ pọ̀ tá a bá ní ká máa kà á bí arábìnrin yìí bó ṣe ń ju àwọn bọ́ǹbù yìí kalẹ̀ tí ń ṣe ń ju àwọn ṣọ́ọ̀bù yìí kalẹ̀ ilé ó mọ̀ sú ilé ó mọ̀ lẹ́nu àwọn gbogbo àpapọ̀ àwọn ẹbí àti ọmọ bàbá wa Aláàfin Ọ̀yọ́ èyí tí wọ́n ti di olóògbé ìyẹn bàbá Lámídì Adéyẹmí wọ́n ti sọ fún Lizzy wọ́n ní kó fi orúkọ bàbá àwọn kó yọ kúrò lẹ́nu gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé nígbà tí bàbá wà láyé àwọn àti Lizzy Anjorin wọ́n jọ máa ń ṣe wọléwọ̀de ni kódà ó dé stage kan débi wípé ṣe là ń gbọ́ tí àwọn ìyàwó bàbá wa nígbà náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kùn wípé kí Lizzy Anjorin kó yé wá sí ààfin torí pé n tí ń wá gangan àwọn ò mọ̀ ẹ̀yin tèmi kódà kò sí ìrẹ́pọ̀ láàrin Lizzy Anjorin àti àwọn ìyàwó bàbá Lámídì Adéyẹmí ní àsìkò ìgbà náà lọ́hùn ká tó wá sọ wípé àwọn ọmọ oríṣiríṣi la gbọ́ nígbà tí bàbá wà láyé láàrin tó ṣẹlẹ̀ láàrin Lizzy Anjorin àti bàbá wa kódà lẹ́yìn ìgbà tí bàbá kú tán ṣe là á tún gbọ́ o gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọ́n sọ wípé ṣe ni Lizzy Anjorin tó gba àwọn ilẹ̀ bàbá tí ó wà ní ìkáwọ́ rẹ̀ àbí tó mọ̀ nípa wọn níṣe ló gba ilẹ̀ yìí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ o wọ́n ní gbogbo eléyìí òun ló fà á tí inú àwọn ọmọ bàbá tí ò fi dùn sí Lizzy Anjorin àti gbogbo ohun tí wọ́n wá padà gbọ́ tí lẹ́yìn ìgbà tí bàbá kú tán wò oríṣiríṣi la gbọ́ wá gbọ́ náà ṣó yẹ kó dogun ṣó yẹ kó dọ̀tẹ̀ àwọn ẹbí àwọn ọmọ wọn láwọn ò fẹ́ kí Lizzy Anjorin kó mọ̀ pé orúkọ bàbá àwọn mọ́ ṣé eléyìí yẹ kó mú jà dání ṣó yẹ kó mépè dání àbí ṣé bó ní kálukú òun ló ní bàbá òun ní kálukú òun ló ní ìyá wọn ní kó mọ̀ gbé orúkọ bàbá rẹ̀ lárugẹ kó fi bàbá àwọn kalẹ̀ torí pé kíni bàbá àwọn ọmọ iye ọmọ tí wọ́n bí wọ́n ní kí ló dé wọ́n láwọn ò fẹ́ kó máa fi orúkọ bàbá àwọn sínú rọ̀fọ̀rọ̀fọ̀ èyí tó ń ṣe ní orí ayélujára wọ́n láwọn ò fẹ́ máa rí orúkọ bàbá àwọn
nínú gbogbo ìpè ètò máa ń ṣe fún àwọn èèyàn ní orí ayélujára lójoojúmọ́ abẹ́ẹ̀ rí wípé ẹ̀sìn yìí mọ̀ pọ̀ eléyìí mọ̀ ga kí ló dé ebélé bá sọ wọn làwọn ò fẹ́ Lizzy bí yẹn bá sọ wọn làwọn ò fẹ́ kó àwọn ò fẹ́ bá a ní nǹkan kan ṣe papọ̀ àmọ́ wá ṣe nǹkan bẹ́ẹ̀ náà la rí àwọn òṣèré kọ̀ọ̀kan náà ní ìgbà kan bí oṣù bíi mélòó kan táwọn náà ń sọ wípé àníṣe àwọn ò fẹ́ bá Lizzy Anjorin dá nǹkan kan papọ̀ ara wọn ni Dayọ̀ Amusa wà bẹ́ẹ̀ ni tó ní òun ò fẹ́ bá Lizzy Anjorin ní nǹkan kan ṣe papọ̀ rárá ẹ rí i pé lẹ́nu bíi ijọ́ mẹ́ta yìí gan tí gbajúgbajà òṣèré ìyẹn Fathia Balogun tó ṣe ayẹyẹ ọjọ́ ìbí ṣe lárí tí Lizzy ó sì kí lóòótọ́ ó sì gbé fọ́tò rẹ̀ ó gbé sí orí péèjì rẹ̀ láti kí Fathia Williams wípé ó kú ayẹyẹ ọjọ́ ìbí ìyẹn ò kúkú lọ sórí péèjì rẹ̀ kó lọ acknowledge ẹ̀ pé kó tẹ̀ kí wípé ó ṣeun kó celebrate òun nígbà tó rí wípé kò kí òun ló bá fi ìbínú ló bá fi delete post èyí tó post nípa Fathia Williams fún ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ìbínú ló fi yọ kúrò lórí ní Lizzy Anjorin fi yọ kúrò lórí péèjì rẹ̀ ẹ̀yin tèmi ẹ̀sìn yìí pọ̀ àní ẹ̀jẹ̀ á máa ṣe dáadáa. ìgbà tí wọ́n tẹ̀ tún wá fọ́ gbogbo ẹ̀ lójú ẹ̀yin tèmi ẹni Fathia Williams àti Fúnkẹ́ Akíndélé la bá rí àwọn méjèèjì papọ̀ níbi ayẹyẹ ọjọ́ ìbí Fathia yìí ni wọ́n dì mọ́ra wọn inú Fathia dùn wípé òun tiẹ̀ rí Fúnkẹ́ Akíndélé níbi ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé Fúnkẹ́ Akíndélé ó jẹ́ nìkan tí ò kí ń sábà ń lọ síbi ìnáwó n tó fi lè mú Fúnkẹ́ Akíndélé wá síbi ìnáwó yìí á jẹ́ wípé Fathia ó wúwo lọ́wọ́ Fúnkẹ́ Akíndélé inú àwọn méjèèjì dùn inú wọn dùn wọ́n dì mọ́ra wọn ṣùgbọ́n gbogbo bí Lizzy Anjorin náà bó ṣe ní òun tiẹ̀ wá kí òun pariwo àǹtí mi lọ́tún àǹtí mi lósì tẹ́ bá rántí ńgbà kan tó ṣayẹyẹ kan tí wọ́n jọ pàdé ńbẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ní kúnlẹ̀ ló ń kúnlẹ̀ fún Fathia Balogun ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ńkọ́ àwọn ẹni yìí wọ́n wò wípé àní àwọn ò fẹ́ ní nǹkan kan bá arábìnrin yìí ṣe ẹ̀yin tèmi eléyìí mọ̀ gbẹnu tán gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bó bá ṣe ń lọ ní orí ayélujára gbogbo ẹ̀ náà ni àwọn ò mọ̀ mú wá fún yín ní orí ìkànnì yìí bẹ́ẹ̀ ni àwọn ò níṣẹ́ méjì á sì mọ̀ mú wá fún yín wò bí gbogbo ọ̀rọ̀ yìí bó ṣe lọ ni àbẹ́ẹ̀rí wípé ó gbẹnu tán ó tún wá lẹ́tìkẹ́ àní gbogbo ń tàbá máa ṣe nílé ayé ẹ jẹ́ ká máa ṣe dáadáa bẹ́ẹ̀ náà ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ọmọ ọba bàbá wa Aláàfin Ọ̀yọ́ èyí tí wọ́n di olóògbé ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ nínú fídíò yìí. Hi everyone, this message is directed to Lizzy Anjorin on behalf of my esteemed self and the rest of the families in person of our eldest brother, lawyer Dr. Babatunde Israel Adeyemi, Princess Arewa House of Culture Folashade Adeyemi, Honorable Taibat Adeyemi, Princess Adetutu Adeyemi, Prince Leke Adeyemi, and our esteemed brother, Honorable Abdulakim Adeni Adeyemi. We are not making trouble. We would like you to keep our father's name out of all the troubles on the social media. We would like to keep the legacy of our father, in a very peaceful way. And as much as we are doing to keep that off social media, we would like to implore you to do the same. Please do not add our father's name to all the struggles, all the things going on social media. And I hope this message meets you well. We are not, enforcing now. We are not commanding. We are only begging that you should please leave our father's name out of all these troubles. Thank you very much. And I hope this message meets you well. Habianto. abẹ́ẹ̀rí báyìí ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí tí ọmọọba èyí tó sọ yìí ọ̀rọ̀ yìí òun ló dá wàhálà alẹ́ tí Lizzy Anjorin tó fi kí èpè bọ́lẹ̀ tó sì fi ń ṣépè fún arábìnrin yìí ṣùgbọ́n arábìnrin yìí ó ti pàṣẹ ọ̀rọ̀ rẹ̀ ó lóun ti sọ ohun tó yẹ kí òun sọ ẹyin táwọn ẹbí tán ràn òun ti sọ jáde fúdì èyí kí Lizzy Anjorin kó yọ orúkọ bàbá àwọn kó yọ kúrò lẹ́nu kó má bàa kàn dín nínú ọyọ̀ ẹ̀yin tèmi ọ̀rọ̀ ló délẹ̀ yìí kí ni tẹ́yìn náà rò lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí gbogbo dáhùn yín ẹ fi sí orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọjọ́ abẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ.